Thursday ọjọ́bọ̀ ńlòní tí ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2024 Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa Iroyin Feli-Feli online TV. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká padà wá nítorí pápá àpá ń bọ̀. Iroyin Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-Feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe àfikún owó gbà-má-bínú àti owó ìpè òkójú òṣùwọ̀n láti sin olúlu orílẹ̀-èdè baba Nàìjíríà eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn agùnbánirọ̀ ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá ti ṣe ọjọ́rú Wednesday láti ẹni tó wà ní ẹ̀ka ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ nínú àjọ ti agùnbánirọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí adelé ẹni tó wà ní ẹ̀ka ìròyìn ọ̀hún tó fi léde sọ di mímọ̀, eyín arábìnrin Caroline Embu eléyìí tó gbé jáde lórúkọ àjọ eléyìí tó ń ṣe ìṣàkóso agùnbánirọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti lórúkọ ìjọba àpapọ̀ kéde ìròyìn ayọ̀ ọ̀hún sí etí ìgbọ́ àwọn tí wọ́n jẹ́ agùnbánirọ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé nítorí pápápá bí ọwọ́ kò gbọdọ̀ ṣe pẹ́ ní ìsàkéèké bí omi gbígbé náà ṣe gbọdọ̀ pẹ́ lẹ́nu ò ní àṣẹ ti wà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n ṣe àfikún owó oṣù tí wọ́n yóò máa fún àwọn agùnbánirọ̀ èyí tí wọ́n ń pè ní aláwí, wípé ó ti wà ní ìbámu sí àtúnṣe léyìí tó jẹ́ ìwé òfin tó ní ṣe pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ àti ìgbé ayé ìrọ̀rùn èyí tí wọ́n ṣe àtúnṣe ìbuwọ́lù rẹ̀ nínú oṣù keje ọdún 2024 gẹ́gẹ́ bó ti wà nínú ìwé òfin ọ̀hún. Bọ́lá Ahmed Tinubu tó wá ní kò sí bí ọ̀bọ ṣe ṣe rí ìtínà kí ò ṣe, òní níwọ̀n gbà tí ènìyàn bá ti ń ṣiṣẹ́ sin orílẹ̀-èdè bàbá rẹ̀ òun náà ti lẹ́tọ̀ọ́ òní nípa ìdí èyí àwọn agùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ní ẹ̀tọ́ sí àfikún owó oṣù tí wọ́n yóò máa gbà kúrò ní ẹgbẹ̀rún mẹ́tàléní ọgbọ̀n èyí tí wọ́n ń gbà tẹ́lẹ̀ 33,000. Owó ọ̀hún ló ti lọ sí ẹgbẹ̀rún mẹ́tàdínní ọgọ́rin náírà 77,000 naira eléyìí tí wọ́n yóò máa gbà lóṣooṣù. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú àfikún èyí tó wáyé lọ́dún 2019 ni wọ́n fi kún owó oṣù àwọn agùnbánirọ̀ yìí èyí tó lọ sí ẹgbẹ̀rún mẹ́tàléní ọgbọ̀n. Ṣùgbọ́n lọ́dún yìí bẹ́ẹ̀ bá sì gbàgbé náà ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́ lórí owó oṣù èyí tó kéré jù tí àwọn òṣìṣẹ́ ní àwọn yóò máa gbà. Báyìí náà ni ìjọba àpapọ̀ náà lọ tún ìwé òfin tí àwọn agùnbánirọ̀ náà ṣe láti ṣe àfikún owó oṣù tiwọn náà táwọn náà ti ń gba owó èyí tó tówó báyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ní sísan rẹ̀ láti inú oṣù keje títí tí wọ́n fà máa fi san lọ, eléyìí tí owó náà sì ń lọ sí ẹgbẹ̀rún mẹ́tàdínní ọgọ́rin 77,000 naira èyí tí wọ́n ní àwọn agùnbánirọ̀ eléyìí tó ń sun olúlu orílẹ̀-èdè bàbá wọn Nàìjíríà yóò máa gbà lóṣooṣù fún dídí ọdún kan tí wọn yóò fi sin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí òun mà ló ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ètò ìdìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara lópin ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ ìbò tàwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsẹ́lọ̀ gbogbo lórí kùdìẹ̀kudiẹ eléyìí tó yọ lásìkò tí ìbò ọ̀hún wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Kwara. Bùkọ́lá Sàràkí èyí tó tẹnu bọ̀rọ̀ wípé bá a bá ní parọ́ tanra wa ó ní gbogbo ènìyàn ló ti mọ̀ ó sì ti fi ojú hàn gbangba wípé lótìtọ́ àti lódodo ní ètò ìdìbò ọ̀hún ò kẹsẹ̀ já, ṣùgbọ́n yálà kí àwọn tí wọ́n jẹ́ àjọ elétò ìbò eléyìí tó rí sí kò kárí ètò ìbò kí wọ́n ṣòótọ́ tóun ti gómìnà ó ní irọ́ gbu ni gbogbo wọn pa ó ní ní ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara ó ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n díje dupò alága ìjọba ìbílẹ̀ tó fi mọ́ gbogbo àwọn kánsẹ́lọ̀ wọn gbogbo eléyìí tó jẹ́ pé bíi méje péré báyìí ló fi dín nígbà
ó ní gbogbo wọn pátá ni wọ́n jáwé olúborí tó sì jẹ́ wípé gbogbo wọn náà inú ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo àwọn tí wọ́n jáwé olúborí yìí wà, èyí tí gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrazak tó sì ti búra fún wọn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ wípé àyà ti bẹ́lẹ̀ àyà bẹ́sẹ̀rẹ̀ ni ó ní kí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún tó fi mọ́ àwọn igbákejì wọn àti gbogbo àwọn kánsẹ́lọ̀ wọn pátá tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú APC náà ni gbogbo wọn wà tí wọ́n sì jáwé olúborí pé kí gbogbo wọn ṣiṣẹ́ dáadáa kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Bùkọ́lá Sàràkí eléyìí tó wá fa kò mọ́ òkun ọ̀rọ̀ ń bòde ní ọ̀rọ̀ yìí ti fojú hàn wípé màkàrúrù ìdáwọ́rú àti àìṣe òtítọ́ tòun ti òdodo ó wà nínú ètò ìdìbò náà. Àjọ èyí tó ń rí sí bí a ti ń ná ọjà àti iye tí wọ́n tà tó fi mọ́ àwọn ènìyàn tó ń rà á ní owó eléyìí tí wọ́n ní nínú àpò wọn báyìí, èyí tí wọ́n pè ní National Bureau of Statistics NBS, àwọn mà ní wọ́n ti gbé àwọn àlàkalẹ̀ jáde gẹ́gẹ́ bí àjọ NBS ti sọ̀rọ̀ jáde lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí wípé nǹkan gbé owó lórí gọbọi gan ni nínú oṣù kẹjọ èyí tó kọjá yìí yàtọ̀ sí bó ti ń wọ́n tẹ́lẹ̀ sẹ́yìn. wọ́n ní tínú oṣù kẹjọ yìí ó lékè ńkà ó pọnmọ sẹ́yìn gan tó fàdání tó sì rù sórí pẹ̀lú bí àwọn gógó àwọn ọjà pàápàá jù àwọn oúnjẹ bíi ìrẹsì. Bákan náà ni wọ́n mẹ́nu bà ẹ̀wà, búrẹ́dì, iṣu, ẹyin, àgbàdo àti àwọn jéró míì bó ṣe jẹ́ pé ìdálénígba ní iye eléyìí tó gun iye tí wọ́n tà tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tó sì jẹ́ wípé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù kẹjọ. Gẹ́gẹ́ bí àjọ NBS ṣe wá gbé jáde lánàá nílùú Àbújá sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ìyálájẹ́ bàbá lọ́jà náà ló jẹ́ wípé ohun tí wọ́n tà ó léyìí túmọ̀ sí pé òun ni wọ́n rà wá ó lámọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan náà ń bẹ tó jẹ́ wípé àwọn elérè àjẹpajúdé ní tiwọn ohun tí wọ́n bá rà ọ̀tọ̀ ohun tí wọ́n sì ń tà jáde ó tún wọ́n ju ohun tí wọ́n ń tà lọ. ó ní nípa ìdí èyí ó ṣe àkóbá díẹ̀ fún kátàkárà nínú oṣù kẹjọ. àjọ yìí ló gé lẹ́kìrí ó ní tá a bá wo iye tí wọ́n ń ta ìrẹsì láàrin oṣù karùn-ún oṣù kẹfà tó fi mọ́ oṣù keje, ó ní ó wọ́n ju ohun tó jẹ́ pé wọ́n lè kọlù lọ nínú oṣù kẹjọ. ó ní bẹ́ẹ̀ náà ni ẹ̀wà tó fi mọ́ iṣu àti àwọn oúnjẹ yòókù tó jẹ́ pé lójúmọ́ kan wọn lè ṣe kí wọ́n má fẹnu bà ó ní nípa ìdí èyí àwọn ṣì ń tẹ̀síwájú láti lè rí ètò kan tí wọ́n ó gbé kalẹ̀ èyí tí ó máa jẹ́ bí pankẹ́rẹ̀ fún ẹnikẹ́ni yòówù tó bá fẹ́ fi ìnira ta ọjà fún àwọn ènìyàn láti lè jẹ́ kí wọ́n fi ọwọ́ òfin mú irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture à ń padà bọ̀ wá. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó sílẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú
tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúgbẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Mo lérò wípé ẹ gbọ́ ìpolówó ọjà S2 Herbal Mixture. Bógùn yìí ṣe dáa fọ́kùnrin, òun náà ló dáa fóbìnrin. Ẹ lọ rèé mú tiyín lónìí láwọn ilé ìtajà èyí tí ẹ gbọ́ lórí ìpolówó yìí. Ìròyìn fẹ́lífẹ́lí ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Àwọn olùgbé agbègbè Aboru ní Ìpájà eyín ní ìpínlẹ̀ Èkó mà ní wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lánàá lọ sí ilé iṣẹ́ eléyìí tó ń pèsè iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Èkó láti lọ rèé fi ẹ̀hónú wọn hàn àti ẹ̀dùn ọkàn wọn fi hàn sí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ mọ̀nàmọ́ná yìí o lórí owó gọbọyè eléyìí tí wọ́n gbélé wọn lórí àti bó ṣe jẹ́ pé náà ọ̀hún kò tún sí ní lílò fún wọn. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọ̀hún, wọ́n ní àwọn tí wọ́n wà ní ìpele band A, àwọn ni wọ́n ṣe ìwọ́de ò wípé àwọn ò fẹ́ ò ibi tí àwọn àjọ oníṣẹ́ mọ̀nàmọ́ná tí wọ́n pín wọn sí yìí, wípé àwọn tí wọ́n ń bẹ ní ìpele A yìí, èyí ń tá a mọ̀ sí band A, àwọn tí wọ́n bẹ ní abala A yìí, àwọn gan ni ìṣòro débájù. Wọ́n ní gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn tí àjọ oníṣẹ́ mọ̀nàmọ́ná ṣe fún wọn ni wípé àwọn tí wọ́n bẹ ní abala A tá a mọ̀ sí band A, wọ́n ó máa lò ná fún wákàtí eléyìí tó ń lọ sí bí 21 àbí 20 wákàtí lójúmọ́ kó tó di wípé wọ́n pa iná ọ̀hún, tó sì jẹ́ pé owó tí wọn yóò máa san kì í ṣe owó kan eléyìí tó lè ní ìyàn lára o. Wọ́n ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu, wọ́n ní àwọn tí wọ́n ń bẹ ní band A yìí, àwọn gan ni wọn ò rí iná ọ̀hún lò. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá tún tan náà, wọ́n ní ọwọ́ tí ẹ̀rọ mítà wọn fi ń já owó tí ń bẹ lórí rẹ̀ àfi bí ìgbèyàn kí owó bọ kàlòkàlò lẹ́nu ni o. Èyí tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ń bẹ ní band B, band C àti band E, wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n ń gbádùn iná pẹ̀lú owó péréte eléyìí tí wọ́n ń já o lórí mítà wọn o. Báyìí làwọn ènìyàn ń wá bọ́ síta láti lọ rèé sọ fún àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná o wípé kí wọ́n gbé wọn kúrò lórí band A yìí, kí wọ́n gbé wọn lọ sí band B tàbí C, kí wọ́n sì darapọ̀ mọ́ àwọn èèyàn yòókù tó ń jẹ ìgbádùn ẹ̀dínwó kékeré àti iná lásìkò eléyìí tí wọ́n fẹ́ lò ó, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọ̀hún ṣe ṣe ìwọ́de náà lánàá ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà SAN, òun mà ló ti sọ̀rọ̀ kan bóde o ní àná òde yìí pẹ̀lú lẹ́tà jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ kan eléyìí tí wọ́n kọ láti fi pe àkíyèsí ọ̀kan nínú àwọn ènìyàn tóun náà ń jàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórí ayélujára eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man, láti wá tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀sùn kan eléyìí tí Very Dark Man tó fi kan Fẹ́mi Fálànà àti Bobrisky, èyí tí ọ̀rọ̀ ọ̀hún sì so àwọn méjèèjì pọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, Fálànà tó sọ di mímọ̀ wípé Very Dark Man fi ẹ̀sùn kan òun wípé Bobrisky eyín Idris Okuneye ó wá bá òun lẹ́yìn láti bá òun sọ̀rọ̀ kí wọ́n lè bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n àti ẹ̀sùn kan eléyìí tí wọ́n kà sí Bobrisky lọ́rùn wípé ó ṣe nínú ọdún tá a wà yìí, èyí tí Very Dark Man sì fi àkásílẹ̀ ohun kan léde, èyí tó ti ń sọ wípé ohun náà ohun Fẹ́mi Fálànà ni, níbi tí òun pẹ̀lú Bobrisky tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ lòun rí àkásílẹ̀ ohun náà láti nà lóde o. Èyí tí Fẹ́mi Fálànà sì sọ wípé Very Dark Man fi ẹ̀sùn wípé Bobrisky gbé mílíọ̀nù 10 náírà wá ká òun mọ́lẹ̀ láti lè bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ kí ẹ̀wọ̀n tí wọ́n kà sóhun lọ́rùn kí wọ́n lè fagilé o. Ṣùgbọ́n báyìí Fálànà ti ní òun fún Very Dark Man ní wákàtí 24 láti wá tọrọ àforíjì sórí gbogbo ìwé ìròyìn tí ń jáde lójúmọ́ ilẹ̀ wa, kó sì lọ sórí àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán àti iléeṣẹ́ rédíò kó lọ sọ wípé ohun tí òun sọ yìí kò rí bẹ́ẹ̀, irọ́ gbu ló wà nínú rẹ̀. Fálànà lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ní láti ìgbà tóun ti délé ayé,
ó ní àtòun àti Bobrisky wọn ò fojú ríra wọn rí ó ní níbo ni ìpàdé ọlọ́jà tásínrìn tóun yóò ti pàdé Bobrisky àbí tí Bobrisky yóò wá bá òun ó ní nípa ìdí èyí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ òun ní gangan ní ẹ̀sùn eléyìí tí Very Dark Man fi kan òun ó ní láàrin wákàtí mẹ́rìnléníogún bí Very Dark Man bá kọ̀ láti tọrọ àforíjì kó sì sọ pé ẹnu tí ìgbín òun fi bú òòṣà kó fi túbà ó lájẹ́ pé yóò rí pípọ́n ojú ìjọba àti òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà tí ẹ tún máa láǹfààní láti gbọ́ tún rè mí mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn náà wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.